Glory and adoration for giving us the grace to appear before Him this morning. Also, I thank God and all the ministers for giving me the opportunity of standing before the Church of God to share the word of God with you this morning. I greet all the church members under the sound of my voice. Before the end of this message, before the end of this month, before the end of this year, above your human expectation, the Lord will bless you. Amen. Amen. Shall we pray? Almighty God, we thank you this morning for another grace given to us to come before your presence where there is a fullness of joy. Many people are willing to see this day, but the grace was not given to them. But we that are given the opportunity of standing before you this morning, we give unto you glory and adoration for your protection and for your caring. Our Father in heaven, accept our thanks in Jesus' name. Amen. The hour has come to hear from you. Bread of heaven, feed every heart, feed every soul, and bless us wonderfully in Jesus' name. Amen. So that at the end, glory will be given unto you, and the blessings at the hour. For we pray in Jesus' name. Amen. Praise the Lord. Olusko, where are you going? I say come back. Come back. Where are you going? Why are you calling me back? I say come back. Where are you going? Answer my question. My family and I want to leave this country entirely. Why are you leaving this country? Because there is no security. There is no security. In the north, in the east, in the west, and in the south, there is no security. Where are you Why going? am I waiting for? Are you going to USA, or you are going to Liberia, or you are going to United Kingdom? No. Don't you hear that coronavirus is killing them over there? I heard of it, but I want to leave this country entirely. I don't know where it's standing. You cannot leave this country. I will leave the country. I'm tired of it. I know one perfect protection. What is the perfect protection are you talking about? You cannot see it with your naked eyes. The perfect protection? Yes, you cannot see it with your naked eyes. Allow me to go, please. The protection is inside the Lord Jesus Christ. Come back. Come to Jesus Christ. Jesus Christ will protect you from all the problems of this nation. Come back. Come back. I'm fed up. Come back. Oh yeah, go and take your seat. Come and sit here. I will tell you about this. The secret? Yes. Yes, I want to know the secret. I'm fed up. I don't know how to understand the situation of this country again. Seated. Just listen to me. And at the end of the day, you see that there is a perfect protection. Today, I title my message to be a mighty fortress. A mighty fortress. Mighty fortress. A mighty fortress. Every nation of the world today are battling with security challenges. Especially our nation, Nigeria. Our government officials, they cannot travel without bulletproof cars. They cannot travel without passports. They have security guards all around their houses. Yet, the cases of raping, the cases of Boko Haram activities, the cases of government activities are all around us. There is no security. But today, I stand before you people of God
There is a mighty fortress. Nítorí pé odi ààbò ńlá wà. What is it? What do we mean by mighty fortress? Kí ni ó túmọ̀ sí odi ààbò? The fortress, the wall fortress denotes a fortified place that is a large or a permanent fortification. Odi ààbò tó lágbára túmọ̀ sí odi ńlá tó yípo ẹni ká. It could be a town, Ó lè it jẹ́ could be a fort or castle or stronghold or a place of defense or security Ó lè jẹ́ where nothing can penetrate through. ó lè jẹ́ ilé kékeré, ó lè jẹ́ ibi ńlá níbi tí ohunkóhun kò lè ráyè wọlé. When we are talking about might, Nígbà tí a bá sọ̀rọ̀ nípa ohun tó ní agbára tó tóbi, it means something that is influential or somebody that is influential, that is powerful being, ó túmọ̀ sí ẹni tó ní agbára jọjọ, a very and powerful one, ẹnìkan tó ní agbára jọjọ, extraordinary and wonderful, èyí tó ní agbára tó jẹ́ èyí tó kọni lójú, a warrior of a great forces and courage, ológun tó ní agbára, a mighty fortress, odi ààbò ńlá, a mighty fortress. odi ààbò ńlá. I read from Psalm 46 Ó kà láti inú orin Dáfídì as a text for this message. fún ìwé tá a máa lò. Psalm 46. Orin God is our refuge and strength, a very present help in trouble. Therefore we will not fear, even though the earth gives way, though the mountains be moved into the heart of the sea, though it is water roar and foam, though the mountain tremble and it is swelling. There is a river whose streams make glad the city of God, the only habitation of the mighty. God is in the midst of her. She shall not be moved. God will help her when morning draws. The nation raged, the kingdom total. The uttered his voice, the earth melts. The God of hosts is with us. The God of Jacob is our fortress. Come, behold, the work of the Lord. How he has brought desolation on the earth. He makes war cease to the head of the earth. He breaks the bow and shatters the spear. He burns the chariot with fire. Be still and know that I am God. I will be exalted among the nations. I will be exalted in the earth. The Lord of hosts is with us. The God of Jacob is our fortress. I hope by the time I'm reading, the Yoruba readers are reading along with me. So we are moving forward. à ń ka ti èdè Yorùbá pẹ̀lú mi, à ń tẹ̀síwájú. The writer of this psalm Olùkọ́ ìwé Sáàmù yìí made us to know the catalog of God's acts of protection. ó jẹ́ kí á mọ̀ ohun agbára tó jẹ́ ààbò Ọlọ́run lórí ẹnikẹ́ni wa. The act of God of protection. Ọkàn Ọlọ́run fún odi ààbò. The writer of these psalms Olùkọ́ Sáàmù yìí made us to know God's presence amidst natural disaster. ó jẹ́ kí á mọ̀ ìwàláyé Ọlọ́run nínú ìpòrúurú sí orílẹ̀-èdè This we wa. have in line 1 to 3. Èyí tó wà láti orí kìíní dé ìkẹta. The writer of these psalms continues Olùkọ́ ìwé yìí ó to tell tẹ̀síwájú. us about God's miraculous protection of the holy city and his people Ó sì sọ fún wa nípa ọwọ́ agbára odi ààbò Ọlọ́run in the láàrin time of trouble. ní ìgbà ìpọ́njú. Some people says David got the inspiration from where he wrote this psalm by the time he flew away from King Saul. Àwọn kan sọ wípé Dáfídì ní òye láti kọ sáàmù yìí nígbà tí ó sá níwájú ọba Sọ́ọ̀lù. He was running helter-skelter, seeking for the protection. Ó sá káàkiri láti wá ààbò. God protected him before the king of Achis. Ọlọ́run sì gbà á, ó sì dáàbò bò ó lọ́wọ́ ọba Achis. God protected him by the time he ran to the cave of Adullam.
gbà nígbà tí ó sá lọ sínú ihò Dáfídì. By the time King Saul target him with spear, God protected him. Nígbà tí ọba Sọ́ọ̀lù sì fẹ́ fi ọ̀kọ̀ gun, Ọlọ́run tún gbà á. From this experience, David came to know that God is our refuge in the time of trouble, in the time of disaster like this. Dáfídì ó mọ̀ pé Jésù Ọlọ́run nìkan ní ààbò tí ó gba òun nínú àkókò àwọn ìlàkọjá rẹ̀. From the experience of David during this time, it got the inspiration to know that in the time of trouble like this, God is our strength. Nínú àwọn ìrírí tí Dáfídì là kọjá, ó wá yẹ wípé Ọlọ́run nìkan ní ààbò tó dájú. If God is not our strength in time like this, there is a need for us to get weary. Tí Ọlọ́run kò bá jẹ́ odi ààbò fún nínú àkókò báyìí, ó ṣeéṣe fún wa láti rẹ̀. In time like this, many people have got wearied or not already. We have heard of many people committing suicide. We have heard of many people jumping into the lagoons because they were fed up of the situation. Nínú àkókò báyìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ní ìrẹ̀wẹ̀sì ní ọkàn tí wọ́n sì gbẹ̀mí ara wọn tí wọ́n sì bẹ́ sínú omi. David knew that in the time of disaster like this, we don't have any help from any quarters except from the God Almighty. Dáfídì sì rí dájú pé kò sí ààbò, kò sí ìrànlọ́wọ́ kankan níbi kankan yàtọ̀ sí látọ̀dọ̀ Ọlọ́run. That is why he said, our present help in the days of trouble. Èyí ló mú kó sọ pé òun ni ìrànlọ́wọ́ wa nígbà lọ́wọ́lọ́wọ́ ìṣòro. Therefore, in the time of trouble, Nítorí náà nígbà ìṣòro báyìí, God is our refuge. Ọlọ́run ni odi ààbò wa. God is our refuge. Ọlọ́run ni odi ààbò. The government of the nation is not our refuge. Àwọn tó wà ní ipò ìjọba. The government of the world is not our refuge. Àwọn tó wà ní ipò ìjọba kì í ṣe ààbò wa. During this time, Nínú àkókò báyìí. Buhari is running away from coronavirus. Àárọ̀ orílẹ̀-èdè yìí tó All the senators are running away from coronavirus. Gbogbo àwọn lágbàlagbà All the wọn sá. governors are running away from coronavirus. Gbogbo àwọn ìjọba wa ni wọ́n sá kúrò nítorí nínú àkókò. Donald Trump is running away from coronavirus. Jẹ́ ti ààrẹ ti orílẹ̀-èdè USA, òun náà sá. All these people, they don't have a perfect protection. Nítorí pé wọn kò ní ààbò tí ó dájú. But God is our perfect protection. Ọlọ́run nìkan ní ààbò wa tó dájú. No coronavirus can affect our God. Kò sí àìsàn àbí orúkọ tó lè rẹ̀ jẹ́ tó lè níṣe pẹ̀lú Ọlọ́run. God does not seek help from anybody. Ọlọ́run kò wá ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. He is self-sufficient Ó tó. and is able to protect us in the time of trouble. Ó sì lè gbà wá ní àkókò. In time like this, Nígbà àkókò báyìí. God is our perfect refuge. Ọlọ́run nìkan ní ààbò tó dájú. In time like this, Nígbà àkókò báyìí. God is our strength. Ọlọ́run ní ààbò wa. Our brothers, our sisters, our government, our friends cannot stand as a strength for us. Àwọn ọ̀rẹ́, àwọn ìjọba, àwọn aya, àwọn ìdílé wa wọn kò ní tó gẹ́gẹ́ The only person that can strengthen us ẹnìkan náà tí ó lè fún wa ní okun àti to agbára overcome this problem, láti lè bojú rí àwọn àdójúkọ wọ̀nyí, to see the end of this journey, láti rí òpin ohun tí a ń Is kọjá God. olùkọ́ náà ní only God can grant us financial strength. olùkọ́ ló lè fún wa ní ìtàpá borí lórí Only God can grant us physical strength. olùkọ́ lè fún wa ní okun ti ara Only God can grant us spiritual strength. olùkọ́ lè fún wa ní okun ti ẹ̀mí Only God can grant us marital strength. olùkọ́ lè fún wa ní ìborí We lórí have ti heard of many divorced marriages during this lockdown. àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtúká láàrin ọmọláya lásìkò yìí. Why? Because they don't have the strength to overcome Ló ṣẹlẹ̀ nítorí challenges. pé wọn kò ní okun àti agbára nínú àkókò yìí. But this crucial time we are passing through, Àwọn nínú àkókò ńlá tí a ń là kọjá yìí, that God is able Olúwa nìkan to grant us the marital strength ló lè fún wa ní okun àti agbára lórí to overcome all the marital challenges during this time. láti borí àwọn ìdojúkọ gbogbo tí a ń rí lórí ìgbéyàwó wa. At this point in time, Nínú àkókò báyìí, only God can help us. Ọlọ́run nìkan ló lè ràn wá lọ́wọ́. I cannot help you during this time. Èmi kò lè ràn ọ́ lọ́wọ́ nínú àkókò You báyìí. too cannot help me. Bákan náà, ìwọ náà kò lè ràn mí lọ́wọ́ nínú àkókò During báyìí. this time of coronavirus, Nínú àkókò tí a wà yìí, you are looking for solution. òun wà ọ̀nà àbáyọ. If I come to you, Tí mo bá wá sí ọ̀dọ̀ rẹ, you that are looking for solution, mo ti wá ọ̀nà àbáyọ. where will you get solution to my own problem? Níbo ló ti wá fẹ́ ràn wá lọ sí
If you come to me, tí o bá wá sí ọ̀dọ̀ tèmi náà pẹ̀lú. I'm looking for solution. Èmi náà wá wà báyọ̀. Where will I get solution to your own Níbo ni mo problem? ti fẹ́ràn bá lọ sí àwọn ìṣòro tó dojú kọ The ẹ́? president of this nation Ààrẹ orílẹ̀-èdè is looking for solution from the USA, ó ń wá ọ̀nà àbáyọ láti looking for solution from the China, ó ń wá ọ̀nà àbáyọ láti orílẹ̀-èdè mìíràn tí ṣe China. and China himself are looking for solution. Bákan náà ni China pẹ̀lú ó ń wá ọ̀nà àbáyọ sí USA are looking for solution. orílẹ̀-èdè USA ó ń wá ọ̀nà àbáyọ sí ìṣòro. Solution to what? Solution to their problem. Solution to coronavirus. Ọ̀nà àbáyọ sí COVID-19. Where do you think China can help us? Níbo ni wá ti lérò pé China ti lè rò? Where do you think Nigeria can help China at this point in Níbo time? wá ní Nàìjíríà ti lè ran orílẹ̀-èdè China? Only God can help us. Ohun tó yẹ ká mọ̀ ni pé Jésù Ọlọ́run nìkan ló lè ràn. Until we go back to Him, Àyàfi ìgbà tí a bá padà sọ́dọ̀ rẹ̀ nìkan. until the nation of Guineas go back to Him, Àyàfi tí orílẹ̀-èdè bá padà sí ọ̀dọ̀ Ọlọ́run until the nìkan. nation of the world go back to Him, Ó ní ìgbà tí gbogbo àgbáyé bá padà sọ́dọ̀ Ọlọ́run nìkan. God's agents of punishment is, they are. God's agents of punishment are. If you go against the will of God, God will provoke enemy to discipline that person. Ara àwọn ọ̀nà tí àwọn plasmodic dojúkọ àbí àwọn ìjìyà sí àwọn òjìyà wa náà ni pé tá a bá ti ṣèlò sí Ọlọ́run Ọlọ́run wa gbé àwọn The book of Judges says, ìwọ onídàájọ́ wípé when the people of Israel did what is not right in the sight of God, nígbà tí àwọn ọmọ God provoked the enemy to discipline them. nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ìsọdọ̀tì sí Ọlọ́run Ọlọ́run gbé àwọn olùfisùn dé láti fìyà. If that one does not work, Tí ìyẹn kò bá ṣiṣẹ́, another agent of punishment from the hands of God àwọn olùfisùn mìíràn wá tún dìde is lọ́jọ́ ìjìyà. famine. Ìyẹn ní ìyàn. Go and read your Bible very well. Lọ ka Bíbélì rẹ̀ dáradára. If that one does not work, Tí ìyẹn náà kò bá tún ṣiṣẹ́, another punishment from the hands of God is epidemic. ìjìyà mìíràn látọ̀dọ̀ Ọlọ́run ní oríṣiríṣi àìsàn tó ń ṣẹlẹ̀ yìí. And when this happens, Tí eléyìí bá wá ṣẹlẹ̀, only God can help us. Ọlọ́run nìkan ló lè ràn. Only God can deliver us. Ọlọ́run nìkan ló lè gbà. There is a need we go back to God. Ilé wa jẹ́ tí wọ́n ṣe agbọ́dọ̀ padà wá sọ́dọ̀ Ọlọ́run nìkan. I'm talking about the mighty fortress. Mò ń sọ nípa ohun tí God àwọn is agbára our mighty tí fortress. ṣe Ọlọ́run. He's the only person that can protect us this time around. Òun nìkan náà ló lè gbà wá nígbà kò tí a wà yìí. About 4 days ago, I read from the paper. Ní ọjọ́ mẹ́rin sẹ́yìn mo kà nínú ìwé ìròyìn. They said Nigeria's government has concluded the plan to go and evacuate another Nigerians from USA. The stranded Nigerians from USA, either on the 3rd or on the 4th of July. Pé àwọn ti orílẹ̀-èdè yìí wọ́n ti pin lọ́kàn wọn láti lọ kó àwọn orílẹ̀-èdè ti Nàìjíríà tó wà ní ìlú mìíràn wá síbí. So there is a need we look unto God Òun wá túmọ̀ sí pé ó yẹ kí a for perfect protection. sókè sí Ọlọ́run nìkan. There is a need we look unto God Káwọ̀ Ọlọ́run nìkan for strength in time like this. fún agbára. There is a need we look unto God Ó dára káwọn ojú for Ọlọ́run help fún in time ìrànlọ́wọ́ like this. nígbà àkókò báyìí. Either physical help, either spiritual help, either financial help, Àbí ti owó, whatever. òtún kéèké Hey, jẹ́. there's a need to look unto God. Ó yẹ kí a wo Ọlọ́run nìkan. I want us to read some Bible verses Pé kí a ka àwọn for ẹsẹ̀ Bíbélì kí ó tẹ̀síwájú. praise the Lord. A lè Divine refuge. bàbá sọ nípa ààbò tó dájú. Let somebody read 18, Proverbs 18:10. First reader. Proverbs 18:10. Ìwé òwe Proverbs 14:26. When we are talking about refuge. Proverbs 18:10. Orúkọ Olúwa, ilé iṣẹ́ agbára ni, bóòdó sáwọ́ inú rẹ̀. The name of the Lord is a strong tower. Yes. The righteous man runs into it, and his life, his family, the church of God is saved. Proverbs 14:26. I read 14:26. 14:26. 14:26. Nínú ìbẹ̀rù Olúwa ni ìgbẹ́kẹ̀lé tó lágbára,
Deuteronomy 33:27 and Psalm 27:5. Which where do you read? Deuteronomy. Let somebody read Psalm 27:5. For in the time of trouble, For in the time of trouble, he shall hide me in his pavilion, he shall hide me in his pavilion, in the secret of his tabernacle. in the secret of his tabernacle. Shall he hide me? Shall he hide me? He shall set me up upon a rock. Yes. Our God is a mighty fortress. Ọlọ́run wá jẹ́ ojú In àwọn time of disaster, ní ìgbà where are you running to? níbo ni wọ́n sá lọ. Shout cannot help you. Owó ogun wọn ni kò lè gbà ó. Engaging in concussion cannot help you. Gbogbo ìpèsè àwọn oúnjẹ jíjẹ No amount of rituals kò can sí deliver you. iye àwọn orúkọ tó ṣe tó lè gbà ọ́. Praise the Lord. Hallelujah. Our strength in the time of trouble. Okun wa nígbà àkókò báyìí. Psalm 73:26. Psalm 73:26. Our strength in the time of trouble. That is Psalm 23, Psalm 73, verse 26. And bless our heart with faith. For God is the strength of my heart and my portion forever. Praise the Lord. Hallelujah. Exodus 52. Exodus 52 and Psalm 89:21. Psalm 89:21. The Lord The Lord is my strength and song, and is my salvation. Thank you. Yes. Exodus 5:2. Yes. 52. We read it the other time. Okay. Praise the Lord. Hallelujah. Unfailing help. The help of the government can fail in time of trouble. Ìrànlọ́wọ́ àwọn ìjọba ó lè dojú bolẹ̀ ṣùgbọ́n ìrànlọ́wọ́ Ọlọ́run kì í ṣáájú. The soldiers of Nigeria, they thought they were safe in Lagos. Àwọn ológun Nàìjíríà wọ́n rò pé àwọn wà ní ipò àlàáfíà ní Èkó. By the time Oka strike, Babangida knew that he was not safe in Lagos. As a result, he flew to Abuja. Ìwọ̀n nígbà tí ìdojúkọ dé ààrẹ ìgbàanì Buhari Babangida ìgbà tó ní pé kò sí ààbò tó pé ó sá. Abasa thought there is a perfect security under the rock in Aso Rock. Bákan náà ni ààrẹ àná Abacha ó rò pé ààbò tó dájú wà ní Aso Rock. By that time, he don't use to attend any. He don't use to honor any invitation for any gathering. Instead of him to go, he will send somebody to go and represent him because he doesn't want to die. Bákan náà kì í sábà lọ síbi ìgbèjẹ. Ó máa ń mú àwọn èèyàn lọ ní torí pé kò fẹ́ kú. But to tell him that there is no perfect security Ìmọ̀ láti sọ fún pé kò sí ààbò tó dájú in the cave of Aso Rock, ní ibi tí òun gbé amidst of many soldiers, láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun and the one èyí tí wọ́n tọ́jú ṣámṣám death came. ikú wọlé. Death walked amidst them. Wọ àárín wọn, Death entered the cave of the rock at Aso ó Rock, sì wọ ọrùn asọ̀rọ̀ ọ̀rùn wá, and the death took the life of Abacha. ó sì mú ẹ̀mí Abacha lọ. Telling us that there is no perfect protection in Pé Aso Rock. kò sí ààbò tó dájú, Only God ṣùgbọ́n is our mighty fortress. Ọlọ́run nìkan ló jẹ́ ààbò. Only God Ọlọ́run in nìkan time like this. nínú àkókò báyìí. Praise the Lord. Hallelujah. Time of national disaster. Nínú àkókò God is our refuge, Ọlọ́run nìkan ni our strength, agbára wa.
help of the church. Òun náà ni agbára àti ìrànlọ́wọ́ Is the ìjọ. refuge, is the protection of the church, Òun náà ni ààbò fún ìjọ. and is the strength of the Ó church. sì ní okun ìjọ. To bring this message to a close, Láti mú ọ̀rọ̀ yìí wá sí ìdánidúró. if you want to enjoy the protection of God, Tí o bá fẹ́ gbádùn ààbò Ọlọ́run. if you want to enjoy the strength of Tí o God, bá fẹ́ gbádùn okun Ọlọ́run. if you want God to help you in time like this, Tí o bá fẹ́ kí Ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ nírú àkókò tí a wà. there is a need for you Ohun kan wà fún ọ. hearing my voice right now Ìwọ tí ó ń gbọ́ òun nínú àkókò. to put your trust in God. Láti fi gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run nìkan. Shift your trust Gbé gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ from the government of this nation. ní ti orílẹ̀-èdè yìí. Shift your trust Gbé gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ from that image under your pillow. fún ohun tó gbé kalẹ̀ tí o fi sí abẹ́ ìrọ̀rí rẹ. Shift your trust Gbé gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ from that bottle you buried in your shop. sínú ìgò tí o ti rì mọ́lẹ̀ nínú. Shift your trust to God Almighty. Mú gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nìkan. Depend on Him, Kí o sì gbẹ́kẹ̀lé. Trust Him. Kí o sì ní and you will enjoy the benefit of Ọlọ́run sì God. gbádùn àwọn àǹfààní tí ó wà nínú Ọlọ́run. Psalm 125, verse 1 says, let somebody read. Psalm 125, verse 1 says, okay, those who trust in the Lord are like the mountain Zion, which cannot be removed, but abides forever. If you want to abide in God, put your trust in Him. Another one, Jeremiah 17, 7 and 8. Jeremiah 17, 7 and 8. Jeremiah 17, 7 and 8. Yes. Uh-huh. Yes. 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 Uh-huh. Thank you. If you want to enjoy God as a mighty fortress, Tí o bá fẹ́ gbádùn Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí put your trust in Him. ní gbogbo ìgbẹ́kẹ̀lé Depend upon Him. sinmi lé. If you want to enjoy Tí o bá fẹ́ gbádùn God as your mighty fortress, Agbádùn Ọlọ́run gẹ́gẹ́ bí omi Mighty fortress. tó lè jà fún ẹ. do away with your sin. Kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Do away with your sin Kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ. and come to God. Kí o sì wá sí ọ̀dọ̀ Ọlọ́run nìkan. If you want to enjoy God as a mighty Tí fortress, o bá fẹ́ gbádùn Ọlọ́run gẹ́gẹ́ bí odi ààbò ńlá. let us read Psalm 1. Ẹ jẹ́ ká ka orin èyí. Psalm 1. Psalm 1. Blessed is the man. Blessed is the man that walketh not in the counsel of the ungodly, nor standeth in the way of sinners, nor sitteth in the seat of discomfort. But his delight is in the law of the Lord, and his law doth he meditate day and night. And he shall be like a tree planted by the rivers of water, that bringeth forth his fruit in his season. His leaf also shall not wither, and whatsoever he doeth shall prosper. The ungodly are not so, but are like the shafts which the wind driveth away. Therefore the ungodly shall not stand in the judgment, nor sinners in the congregation of the righteous. For the Lord knoweth the way of the righteous, but the way of the ungodly shall perish. If you want to enjoy God as a mighty fortress, So wọ́n fẹ́ gbádùn Ọlọ́run do away with your sin ìgbà kúrò ní gbogbo ẹ̀ṣẹ̀. and embrace God with holiness of life. Kí o sì dàpọ̀ mọ́ Ọlọ́run nínú ìwà mímọ́. If you want to enjoy God
If you want to enjoy God as a mighty fortress, run unto him today. Tó fẹ́ gbádùn Ọlọ́run gẹ́gẹ́ bí odi. So that his protection will be upon you. Kí ààbò rẹ̀ kí ó lè wà lórí rẹ̀. Therefore, Mr. Busco, Nítorí náà, ọ̀gbẹ́ni òbí. there is a protection in the Lord Jesus Christ. Ààbò ńlá kan wà nínú Jésù. You don't need to run from certain place to another. O ò nílò láti sá láti ibìkan sí ìkejì. People that are hearing me, Gbogbo ẹ̀yin tí ẹ ń gbóhùn mi. you don't need to commit suicide. O ò gbọ́dọ̀ pa ara rẹ. You don't need to run from here to there. Má sá láti ibìkan sí èkejì. The only thing you need to do, Ohun kan tí o nílò láti ṣe. accept Jesus Christ as your Lord and personal Savior. Gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ. Jesus will save you Ọlọ́run yóò sì gbà. and he will protect your life from COVID-19 pandemic. Má sì gbẹ́ ẹ̀mí ìrẹ́lẹ̀ àbúrò ní ọ̀rọ̀. And you will see that at the end of the journey, Má sì gbẹ́ lóògùn ìrìn àjò yìí. you will be, we shall be among the people that will rejoice. at the Wàá end. wà, a ó sì wà láàárín àwọn ọ̀gbìnrin tí ó ní orúkọ. Jesus, our God, the creator of heaven and earth, Jésù is the Kristi mighty Ọlọ́run fortress. àwọn ayé, ó nìkan ní àwọn tí ó fẹ́. accept him today Gbà á lónìí, and you shall receive. a ó sì gbà ọ́ là. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Lord, after hearing this message, Ọlọ́run nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ yìí, the grace to trust in you, oore ọ̀fẹ́ the láti grace to depend on you, oore ọ̀fẹ́ láti sinmi lé ọ. without denying you, Kí má ṣe ṣe ọ. give unto me, Ọlọ́run fi fún mi. and uphold me to the end of the Yóò sì dì mímú tí dídò pin ìrìn àjò náà. Shall we pray? Ẹ jẹ́ kí a- Jésù Kristi, Olúwa wa. Amen. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní agbẹ́rẹ̀jẹ Jésù. Adéga ayìnbó lógo fún ọ̀rọ̀ ìlú èyí tí ẹ mú wa gbọ́. Wípé Ọlọ́run ní agbára èyí tí a lè sá sí. Òun náà ní ilé ìṣọ́ agbára èyí tí a lè fi ara wa pamọ́ sí. Tá a fi lè bọ́ lọ́wọ́ ogun, lọ́wọ́ wàhálà tàbí ìdààmú èyí tí a lè máa là kọjá ní orúkọ Jésù Kristi Olúwa. Ààbò yẹn Olúwa fi bò wá. Ní orúkọ Jésù Kristi, ààbò náà mọ́jọ kápò lórí wa. Ààbò náà mọ́jọ kápò lórí wa. Ààbò náà mọ́jọ kápò lórí wa. Ní orúkọ Jésù fi ààbò rẹ̀ bò wá. Olúwa ṣí ni bò wá. Nírú àkókò báyìí ní orúkọ Jésù, Olúwa ṣí ni bò wá. Lábẹ́ ìdí agbára rẹ̀ ní orúkọ Jésù, Olúwa pa wá mọ́. Ògo ni fún Kristi. Hallelujah. Bàbá wa àti ẹ̀mí mọ́, àwọn bàbá wa tí wọ́n fi ọ̀rọ̀ náà bọ́ wá ní orúkọ Jésù, Olúwa kó wọn fẹ́ mi mọ́ àwọn. Olúwa ró wọn ní agbára, tún agbára wọn ṣe. Ní orúkọ Jésù, ìfàmì òróró ọ̀tún, Olúwa dà á lé wọn lórí. Àwa náà tí a gbọ́ ọ̀rọ̀ náà, ẹ̀mí tá fi gbẹ́kẹ̀lé ọ, ẹ̀mí tá fi sinmi lé ọ, tá fi dúró ní abẹ́ ìṣọ́ rẹ ní orúkọ Jésù tá fi ní kúrò, Olúwa fi fún wa. Pàwọ́ máa ń, a máa yìn lógo ní orúkọ Jésù Kristi, Olúwa wa.